tó ẹ̀yin ènìyàn wa a kú ọjọ́ méjì ìjọ́ mẹ́ta a kú bójú ìlú ti rí lákòókò tá a wà yìí. Elédùmarè ọba tó láyé tó lọ́run kò ní fẹ́ nìkankan wálẹ̀. tó ìbádá gbọ́ngàn bàbá kókó èrò àkàtàkọ́ bá lóṣùn aṣọ mẹ́ẹ̀ẹ́dínlógún báyìí láṣọ ṣàpọ̀nà yémiyémi gbékin ọgọgọ rúmọrúmọ apanimọ̀hágún olókìkí òru ìbàlọ́wọ́ yín àti dìímùjẹ èèyàn ajẹran òró ajẹdò èèyàn mọ́bì ìbá ó. ẹ̀yin tẹ́nilé ayé dọwọ́ yín lónìí torí òwúyẹ́ òun lórúkọ tá a pe ọ̀rọ̀ la máa fi pe ọ̀rọ̀ ní òwúyẹ́ aṣòro sọ bí ọ̀rọ̀. mo sì bá wọ ẹ̀yin tẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ lónìí o ẹjẹ́ lè tí mi bá sọ lónìí ẹ jẹ́ kó débi tó yẹ kó dé ẹ má jẹ́ ń tẹnu gbó bí ọwọ́. lórí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ lórí ọ̀rọ̀ Èkó òun ni mo tún dọ́gbọ́n mú wálé nì tí mo fẹ́ kẹ́ ẹ tún fi tí ọ̀rọ̀ kẹ́ ẹ fi gbọ́n tí mo fẹ́ sọ. kí ló jẹ́ kí n padà wá lórí ọ̀rọ̀ ẹni pé wúyéwúyé ó pọ̀ lórí ìtàkùn ayélujára lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lórí ọ̀rọ̀ tí ọ̀jọ̀gbọ́n Yẹmí tó tẹra mọ́ tó sì ń sọ tó ṣàtẹnu mọ́ wípé sẹ́ẹ̀ òun ní àwọn evidence ó dẹ̀ ń kówó jáde lóríṣiríṣi tó fi hàn wá pé òun ní evidence pé Benin sẹ́ àwọn ni wọ́n ní Èkó. ẹ̀rín kan pa mí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ Yorùbá gangan fúnra lára wa àmọ́ bá a ṣe tó níran. tẹ́ bá rí táwọn ọmọ Yorùbá kan bá ń jà fitafita tí wọ́n ń fa àdìgbọ̀n lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ẹ rò pé bóyá torí àtijẹ àti mu tí wọ́n ní ẹ ní mọ̀ wípé nǹkan kan ló kàn tí nǹkan kan tó fi kàn. wọ́n dojú tan ilẹ̀ Yorùbá rú nítorí pé kò sí àkọọ́lẹ̀ tó mọ́yán lórí ìtàn ilẹ̀ Yorùbá. gbogbo àkọọ́lẹ̀ tẹ́ rí táwọn èèyàn kọ gbogbo òwe táwọn èèyàn kìíní kan ẹ lọ kàwé báyìí ẹ lọ kàwé báyìí irọ́ gbogbo ẹ̀ irọ́ funfun. torí ẹ lẹ́ni mi kí n mọ rìfáàsì ìwé àfẹ́lẹ́ tó bá jẹ́ pé mo bá kàn rí pé ó necessary mo kàn fẹ́ lò as reference fún kankan mi ń rí fàásì wọn because ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tọ̀ yìí náà ni ò gbọ́ ìtàn yẹn yé. ṣé báwọn kan ni wọ́n kọ́ fún àwa tá a wà nígbà tá a wà wà ní primary school tí wọ́n ń jẹ́ ọmọ yé wa wípé Odùduwà á tẹ̀ wọ́n rọ́ ní primary school làwa ti kọ́ primary school the same primary school láti gbọ́ ìtàn Lámúrúdù àti Kùkáwà tí ó jẹ níwò ṣe báwọn èèyàn kan ló kọ́. torí ẹ̀ ló jẹ́ kí n fẹ́ kọ́ Ọ̀jọ̀gbọ́n Yẹmí mo fẹ́ kọ́ Ọ̀jọ̀gbọ́n Yẹmí kó lọ jókòó kó ṣe mẹ̀dọ̀ lórí ọ̀rọ̀ ìtàn Benin ló lè kó lọ ṣe mẹ̀dọ̀. gbogbo yín ẹ kàn ń pera yín ní historian ni ọ̀lẹ historian ní gbogbo yín. ìlú tẹ̀ ń sọ̀tàn rẹ̀ ìlú tẹ̀ mọ̀ lẹ́ ń sọ̀tàn rẹ̀. àwọn bíi tẹ́ ẹ̀ dérí ẹ̀ mọ̀ kankan nípa ilẹ̀ Yorùbá ẹ̀ kàn ń sọ tẹnu yín bá tẹ́ ẹ̀ rí kànú ìwé. kí ló mú fẹ́lì ọ̀wá fáfíríkà ilẹ̀ aláwọ̀ dúdú kí ló jẹ́ ká fẹ́lì ní gbogbo ọ̀nà tó jẹ́ pé ordinary náà tá à ń tàn yìí ààrẹ tàn dòní. nítorí pé ìwé tá a máa ń kà theoretical aspect ìwé òun la máa ń jókòó tì a kì í lọ fọ́dà ká wò pé ókè o nígbà tán nìkan rí báyìí kí ni rísì tó ṣe ó rí bẹ́ẹ̀. a kì í apply common sense. a kì í apply common sense.
ó wà lára nǹkan tó fún Africa ní setback, ó fún wa setback gan-an. Màá dárúkọ àwọn ìwé kan tí mo mọ̀ tèmi ti go through rí, tí mo rí wípé tí n bá sọ àwọn reason tí mi ṣe ń tẹ̀lé àwọn ìwé yẹn, ẹ̀yin náà ẹ ti mọ nǹkan tí mo rí. Ok, ìwé kan wà tá à ń pè ní ìwé Reverend Samuel Johnson tó sọ̀tàn nípa àwọn ogun tó wáyé nílẹ̀ Yorùbá dáadáa púpọ̀. Pàápàá jùlọ ó sọ̀tàn àwọn akọni Ìbàdàn. Ìwé Reverend Samuel Johnson, àwọn akọni wọ́n dẹ̀ pé ọmọ Ìbàdàn ni yóò jẹ́ tàbí kọ́ jẹ́ ọmọ eré abẹ̀yẹn ṣá, ọmọ Ọ̀yọ́. Mostly tẹ́ bá lọ wo ìtàn ogun Jálumi tí bàbá yẹn sọ̀rọ̀ ń pa ẹ̀, ogun 1840, ìtàn ogun Òṣogbo, tẹ́ bá lọ wo ogun yẹn dáadáa ẹ rí wípé àwọn akọni Ìbàdàn nìkan bàbá yẹn mention. Ọ̀dọ̀ àwọn akọni Ìbàdàn fakọyọ lójú ogun yẹn, ṣùgbọ́n ṣàkọni Ìbàdàn nìkan ló jà lójú ogun yẹn. Ara àwọn jagunjagun láti Òṣogbo, a rí láti ìlú Ìkìrun, a rí láti ìlú Ọ̀fà, a rí láti ìlú Ìníṣà, a rí láti ìlú Ọba Àgùn, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lọ. Ìrágbìjí bá a ṣe láwọn jagunjagun nìyẹn tí wọ́n wà lójú ogun 1840, tó jẹ́ pé èrìà ọ̀dọ̀ wọn bẹ̀ yẹn bí tó gun ti wáyé làwọn náà ń gbé ibẹ̀. Àwọn gangan lógun wá hì tìmọ́lé, àwọn ni wọ́n kàn sọ ọmọ ogun Ìbàdàn pé ẹ máa bọ̀, ẹ wá kún wa lápá. Ìtàn wá sọ̀rọ̀ ẹnìkankan nínú àwọn jagunjagun yẹn. Ṣé ti rí àwọn ìwé Yorùbá tó kọ ìwé ìtàn ilẹ̀ Yorùbá, ibi tí ẹ̀rọ ti wà nìyẹn. Ìdí nìyẹn tí mi ò fi wọnú àwọn ìwé yẹn, because tẹ́ bá ka àwọn ìwé yẹn, ẹni tẹ́ ń ka ìwé rẹ̀ gan lè má gbọ́n tó ẹ̀yin tẹ́ fẹ́ kà. Òun lè ní opportunity àti kọ̀wé kó mọ̀ ní làákàyè tí ó fi kọ́. Nítorí fẹ́ kẹ́ ẹ mọ̀ nìyẹn o, kì í ṣe gbogbo nkọ̀wé ló ní làákàyè o, kì í ṣe gbogbo nkọ̀wé ló ní làákàyè. Ìwé ni Délé Fárútìmí kọ tó sọ dèrò gbàgà, tó dá wa lálẹ́ láàrin wọn àtàwọn kan táwọn fẹ̀sùn ìbanilórúkọjẹ́ kanra wọn. Ìwé ni ìtì máa ń sọ pẹ̀lú ọ̀rọ̀ research nìyẹn. Àwa táwọn àwọn náwó sí ká máa rìn káàkiri, ká máa wọ mọ́tò kiri, ká máa wọ̀lú kiri, ẹ̀ wọ́n á fi wá wé àwọn òǹpìtàn, ẹ̀ fi òǹpìtàn ẹ̀ fi ń wé researcher. Ó yàtọ̀ síra wọn. Ìtàn Èkó mi ní dákẹ́ lórí ẹ̀ sẹ́, mi ní sẹ́mẹ́ àfi tí n bá rẹ́yìn ẹ̀. Ọ̀jọ̀gbọ́n Yẹmí, ìwọ sábà wá textbook káàkiri tó fi fèsì mi, èmi ò máa wá evidence tèmi ò fi fèsì wọ. Màá máa wá physical evidence ni màá máa fi fèsì ẹ̀. Ìwọ máa lọ wá textbook táwọn òpònú kọ kò fi fèsì mi. Reason kí n sọ pé àwọn òpònú ló kọ́ ni pé nígbà téèyàn kọ́tọ̀ Èkó tó sọ pé èdè Benin ni wọ́n fi create war camp sékòó táǹpẹ̀ lẹ́kọ̀ọ́, pé war camp ni, pé war camp ní jẹ́ Èkó lédè Benin. Nígbà tí Benin dé sékòó tó dó sórí island kò bá yàn bẹ̀, òfurufú gbadá ló bá. Torí ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ dé àárín yẹn dáadáa. Ìtàn sọ pé 15th century làwọn Àwórì ni wọ́n dé Èkó náà wọ Ìdó. Ìtàn sọ pé 16th century làwọn Benin wá bẹ̀. Èwo la fẹ́ gbà nú méjèèjì? Ta lẹni tó wá nílẹ̀ náà méjèèjì? Mo fẹ́ kẹ́ máa dé àwọn pọ́ìntì yẹn, mo fẹ́ kẹ́ dé. Torí èmi máa fẹ́ káwọn èèyàn ṣe làákàyè gan tá a bá fẹ́ sọ̀rọ̀ tán. Ìtàn kan wá tún sọ fún wa wípé ní ilẹ̀ Yorùbá tá a wà yìí, àfihàn kan bẹ táwa ní lọ́wọ́. Ìlú méjì gbáǹkọ́gbì nípínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ pé Èkó lorúkọ wọn náà ń jẹ́.
ṣé war camp àwọn Benin náà ló débẹ̀? Ìbéèrè mi nu fún ọ̀jọ̀gbọ́n Yẹmí. Ọ̀jọ̀gbọ́n Yẹmí, mo fẹ́ kẹ́ ẹ ṣe research ni o, màá fún yín ṣẹ́ṣe torí ẹ ti sọ̀rọ̀ sínú atẹ́gùn. Mo mọ̀ọ́mọ̀ jẹ́ kára yín wálẹ̀ díẹ̀ kí n tó bẹ̀rẹ̀ ètò yìí ni. Mo fẹ́ fún yín ṣẹ́ṣe. Ẹ padà sípínlẹ̀ Ọ̀ṣun kẹ́ ẹ lọ wo nǹkan tá ń pè ní orírun ilẹ̀ Yorùbá ń bẹ̀, Yorùbá race. Mo gbọ́nú àwọn ọ̀rọ̀ yín àtàwọn èèyàn yín tẹ́jọ́ jókòó tẹ́jọ́ sọ̀rọ̀ tẹ́ sọ pé eléyìí tó máa sọ eléyìí wọ́n ní Ifẹ̀ ló ti wá, ìtọ̀hún Ifẹ̀, sí gbogbo èèyàn náà ló wá láti ilé Ifẹ̀ ni. Mo gbọ́ tẹ́ ẹ sọ, ṣé gbogbo èèyàn ló wá láti ilé Ifẹ̀, ṣé gbogbo Yorùbá náà ló wá láti ilé Ifẹ̀ ni. Mo like language tẹ́ lòun lè yóò fi mọ orí èèyàn tẹ́ jẹ́ síta tẹ́ ń pa, ìtẹ̀ tanú lẹ̀ ń pa, kì í ṣe tẹ́ pé káwọn èèyàn lè understand kí ni ìṣẹ̀lẹ̀. Àwọn ò ní pàtẹ́ tanú, tá a bá fẹ́ pàtẹ́ tanú ni ó yẹ ká máa pàtẹ́ pé a fẹ́ take over Benin ni, because Benin tẹ́ ń wò yẹn ẹni tó sọ ní Benin gan Ọ̀rànyàn ni, ilẹ̀ ìbínú, òun ló pè ní ilẹ̀ ìbínú, pàwọn èèyàn bẹ̀ wọ́n ti máa ń bínú jù ló fi pè wọ́n ní ilẹ̀ ìbínú, ló di ilẹ̀ ìbíní. Ẹ lọ wádìí ìtàn dáadáa. Ọ̀rànyàn ló sọ ìlú yẹn ló kọ, ìlú tí gbogbo yín wọ́n ń pariwo lé nípò ló ní ìsàlẹ̀, òun ló ní Lagos Island. Ọ̀rànyàn ló fún ìlú wọn ló kọ. Ìgòdò mí ògòdò lórúkọ ìlú wọn. Àwọn orúkọ tẹ́ pè téyín yóò fẹ́ fàyọ lórúkọ ìlú wọn. Orúkọ tó wá tẹ̀ mọ́ lára lẹ́ni Benin, iṣẹ́ Ọ̀rànyàn ni, ilẹ̀ ìbínú. Yorùbá ò wá fijọ́ kan sọ́rí láyé wípé àwa la ní Benin, tí báwa la ní palace wọn, ṣebí ìran Yorùbá ló ní palace wọn. Ṣebí tá bá fẹ́ run DNA Palace of Olúbìní, wọn ò máa bá ń bẹ̀ pé ìran Ọ̀rànmíyàn ni, ẹ̀jẹ̀ Ọ̀rànmíyàn ló wà lórí oyè ń bẹ̀. Wáì tí Yorùbá ò mọ fi ṣàwẹ́wà ká mọ fi ṣe fandafanda pé àwa la níbẹ̀. But nítorí pé Yorùbá tóbi, wọ́n ní borí bá ṣe tó náà ní fìlà rẹ̀ ó tó. So everybody ló fẹ́ bá Yorùbá tán, everybody ló fẹ́ prove superiority wípé àwọn ti bá Yorùbá jà rí. Torí ẹ̀ ni ìtàn tí mo sọ fún yín nípa ìtàn Ọ̀yọ́lé, ọ̀rọ̀ Ọ̀yọ́lé tí mò ń bá lọ mi ì tí ì sinmi lórí òun náà, wípé ogun tí wọ́n fi tú kì í ṣe ogun àtẹ̀yìngbèrú ni, wọ́n gbìmọ̀ pọ̀ láti tú Ọ̀yọ́lé ni pẹ̀lú agbára, kì í ṣe pé àwọn ogun wá dé láàrin ìlú kan sí ìlú kan lọ́yọ́ wá tú. Agbára náà fi wọ́n wọlé sọ̀yọ́ lára ni, náà fi tú, wọ́n tú tóògùn tágbára náà fi tú Ọ̀yọ́lé. Ó sì ní àbọ̀dé àwọn ọmọ ìran Yorùbá kan náà nínú tí wọ́n fi rọ́yọ̀ tú. Òun ni wọn ò fi rí tó tẹ̀ padà. Torí ọ̀pọ̀lọpọ̀ ìlú ló tún lẹ̀ Yorùbá tí wọ́n rí tẹ̀ padà. Ẹni ìlú tẹ́ bá ti rí tí wọn ò rí tẹ̀ padà, oògùn náà fi tú, oògùn náà fi tú. Nǹkan burúkú wọn fi tú Ọ̀yọ́. Mo sọ fún yín níjọ́ ni pé yẹ̀pẹ̀ ìlú yẹn ní Ọ̀yọ́lé, tẹ́ ẹ bá rí ibu yẹ̀pẹ̀ bẹ̀, tẹ́ ẹ bá dà sínú ilé kan lórí ilé yóò dà wóró ni. Àṣírí mo gé fún yín lẹ́nìí. So níbi tí wọ́n ti gbẹ́jọ orú san ìran Yorùbá nìyẹn. Kí dẹ̀ ló ṣe wá ni pé àtètè máa ń fàyè lẹ̀ fábọ̀dé. Ìran Yorùbá máa ń fàyè lẹ̀ fábọ̀dé gan-an. Òun ló mú wa jáde nígbà táwọn Yíbò sọ pé no man's land l'Èkó, ló múrò àwa ìjáde ńgbà yẹn tí gbogbo wa bẹ̀rẹ̀ sí ní gbé ìtàn kalẹ̀, tá a bẹ̀rẹ̀ sí ní tákù àwọn aráabé pé níbo náà ti ń ṣerú ẹ̀, torí pé ẹ̀rọ alẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ kọ́lé síbẹ̀ ẹ̀ tó wá bí lè gbọ́ yìí lẹ́ni. Torí ẹ̀ la fi jáde tán gbà yẹn nígbà election, torí ẹ̀ la fi jáde tán. Gbógun ilẹ̀ Yorùbá bí òṣèlú àmọ́ yọ sọnù nìyẹn. Àwọn tó dẹ̀ jẹ́ alábọ̀dé yìí, Yorùbá fún ara wọn ní ń gbé jòrú sanra rẹ̀ nípa pé ká mú ilẹ̀ wa ká máa tà á, tá a bá ti rówó, àfẹ́ mẹni tó fẹ́ ra lẹ̀ lọ́wọ́ wa, àfẹ́ mẹbi tó ti wá, àtàkásá ti rówó, tá a fi owó yìí náà ní ìṣòro tí Yorùbá ní nìyẹn. Táwọn fẹ́ mo sọ fún yín dáadáa pé
àwọn èèyàn wa wọ́n lè ta ọkọ̀ òdì wọn nítorí àtijọ́ àti wọn níbi tí wọ́n tí aburú owó tó ṣe wọ́n dé. ọ̀rọ̀ bòmí nìyẹn. àwọn Benin claim Èkó báwọn làwọn ní. ààfin tí àwọn Olúbìní lò àwa la ní, Yorùbá ló ní, wọ́n gbogbo wọn sì mọ̀ lọ́kàn ara wọn. ìyẹn tí wọ́n kọ́ nìtàn. tá a bá bọ́ sínú agbami ìtàn gangan, Benin fún alára rẹ̀ Ifẹ̀ ní Godomi Ògòdó ti ṣẹ̀. Ifẹ̀ yìí, Ifẹ̀ òdáyé yìí ni wọ́n ti ṣẹ̀ lọ. àṣírí mo gé fún yín lé nìyí tí evidence dẹ̀ wà. ṣe rí kíní kan wà tá à ń pè ní radiocarbon. ó ní àwọn machine kan, instrument kan tó pè ní radiocarbon. tẹ́yìn bá fẹ́ jẹ́ òpìtàn bí tọ̀jọ̀gbọ́n Yẹmí mò ń bá sọ̀rọ̀, tẹ́ bá fẹ́, tó bá jẹ́ pé ẹ fẹ́ mú iṣẹ́ ìtàn lọ́kùnkúndùn, ẹ wá irinṣẹ́ tẹ́ lè lò kẹ́ tó máa confam nǹkan, kẹ́ máa dúró lórí ẹ̀. ẹ mú sọ pé ẹ ní irinṣẹ́ tẹ́ fẹ́ lò láti máa fi confam nǹkan. ẹ gbọ́dọ̀ ní irinṣẹ́ tẹ́ máa lò tí ó confam, because kíni kan àtàn pè ní ghost DNA. tí òyìnbó bá fẹ́ confam ibìkan, tá fẹ́ gbà pé lódodo àwọn ìran yìí ìran báyìí náà belong sí, ghost DNA náà máa ń lò, tá a tún pè ní radiocarbon. wọ́n á lò láti fi mọ history ibi territory tán wà àti bo ni ẹ̀yà yẹn ni wọ́n tún ti lè rírú àwọn ẹ̀yà yẹn. kì í ṣe pé èèyàn kàn máa wá wípé a gbọ́ ẹnìkan kọ́. torí ẹ̀ mo sọ pé gbogbo àwọn òwe yẹn, ìwé tí ò ní ẹsẹ̀ ńlẹ̀ ní gbogbo ẹ̀, gbogbo òwe tẹ́ kà pátá kò sí lè tó lẹ́sẹ̀ ńlẹ̀. ọ̀jọ̀gbọ́n Yẹmí, àṣírí mo gé fún yín lénìí. n táwa fi mọ ìtàn tí n bá gbé jáde fún yín, agbára yín ò gbé ẹ̀ ní rọrùn sùnmọ́. wàláhì, n táwa fi ń pilẹ̀ṣẹ̀ ìtàn tí n bá gbé léyìn lọ́wọ́ pé ẹgbẹ́ ẹ lọ gbé kẹ́yìn náà lọ fi sùn, ẹ nílé jíjọ́ kejì kí ẹ sọ̀rọ̀ síta, torí ntẹ́ máa bá pàdé ó kọjá agbára yín. ìtàn kì í ṣe nǹkan tó kéré tó fúyẹ́ bí nǹkan tẹ́ ojú tẹ́ fi ń wò. kì í ṣe nǹkan tẹ́ ẹ máa ń bọ́ tàtí yóò kàn déédéé máa sọ anyhow. àwọn àtàn kan bẹ tá a gbọ́dọ̀ pa láwọn àyè kan, ibẹ̀ ó dàrú níbi ò ní tò mọ́ láéláé. so gbogbo kí ní tẹ̀ ń sọ wọ̀nrin mọ̀ wọ̀nyí, wọ́nranwọ̀nran náà ń pè é, wọ́nranwọ̀nran. war camp náà ń pè ní Èkó, náà wọ́n fi sọ Èkó lẹ́kọ̀ọ́. Èkó ti pínlẹ̀ Ọ̀ṣun, Èkó Èndé àti Èkó Àjàlá tá à ń sọ̀rọ̀ rẹ̀ láti ẹjọ́ yìí, tí mo máa mú àfihàn ẹ̀ wá torí mo ti ṣe fídíò ẹ̀ máa mú wá láìpẹ́ yìí. ṣé war camp làwọn náà? ṣé war camp ní Èkó Èndé àti Èkó Àjàlá? mo fẹ́ wáyè, mo ti ní fídíò lọ́wọ́ bọ̀, mo fẹ́ kọ́kọ́ wáyè kí n meet àwọn ọba ìlú yẹn. wọ́n ní baálẹ̀ náà ń jẹ ní Èkó Àjàlá, ọba ni wọ́n ń jẹ ní Èkó Èndé. tí n bá dé ìlú yẹn, màá wáyè láti bọ́ ọba ìlú yẹn sọ̀rọ̀ àbí ìjòyè kan pé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, kí ni ìbáṣepọ̀ yín pẹ̀lú Benin? ní agbègbè tá à ń sọ yìí, ní Ìfẹ́lódùn local government ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Ìfẹ́lódùn local government ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ibẹ̀ ní Èkó Èndé àti Èkó Àjàlá tí wọ́n sọ yìí wà. a ní ìlú kan lẹ́kọ̀ọ́ bí tán pè ní Ìbà tá à ń sọ yìí, the same Ìfẹ́lódùn local government lọ́ṣun ní Ìbà míì tún wà. kẹ́ lè mọ̀, torí àwọn evidence tèmi fún mú wáyé fact ni, nǹkan tá a lè fojú rí, kì í ṣe ìwé ẹni tó kọ tó ti kú, tó jẹ́ pé ara àwọn tí wọ́n kọ̀wé tí wọ́n fẹ́ sọ pé Odùduwà á tẹ̀ wọ́n rọ̀, ara wọn làwọn ìwé tí wọ́n ń kà wọ́n yìí o, ti ń cause problem ní society wa. kéèyàn máa gbé ìwé tí pẹ̀lú evidence irọ́, kí ìwé máa sọ fún wa pé Odùduwà ó tẹ̀ wọ́n rọ̀ ni, kí ìwé máa sọ fún wa pé Odùduwà tẹ̀ wọ́n rọ̀, ó sì wá jọba Ilé-Ifẹ̀. torí ẹ̀ ló jẹ́ kí n sọ fún bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, pẹ̀lú ìtàn tí wọ́n ń pa níjọ́ kan tí wọ́n ní pé àwọn Yíbò àwọn ni wọ́n ní ajé olókun. gbogbo kí níwọ̀n wọ̀nyí, àwọn nígbà tí yẹn jam talk tí ò kéèsì ọ̀rọ̀ tí ń sọ, ntọ́rọ̀ yẹn lè bí lọ́la. gbogbo táwọn kan sọ lórí ìkànnì tá à ń sọ lórí atẹ́gùn lé ní ìtàn ní lọ́la.
because àwọn kíní yìí ò ní parẹ́ láíláí táyé ò fi parẹ́. So ìyẹn gbọ́dọ̀ máa sọ nǹkan tí ó máa sọ lórí ahọ́n jáde. Tó o bá mọ̀ dín nǹkan torí ẹ̀ tó o bá wádìí nǹkan má sọ̀rọ̀ dákẹ́ kó o mọ̀ wúran. Báyìí tí ń gbé gbogbo tẹ́tẹ́ tí ọ̀jọ̀gbọ́n Yẹmí ti ń sọ̀rọ̀ tí ẹ̀rọ òkúta ilẹ̀ Yorùbá kan kó jáde kó fèsì ẹ̀. Everybody dákẹ́ wọn fẹ́ wo bí tí ó sọ̀rọ̀ sí because tó o bá wá fún irú clarification yẹn o gbọ́dọ̀ ní enough evidence o dẹ̀ gbọ́dọ̀ ní àwọn nǹkan tí wàá sọ tó jẹ́ pé àwọn èèyàn ó bá ọgbọ́n àti òye nínú ẹ̀ kì í ṣe pé wọn náà wàá máa dàrú bóun náà ṣe ń dàrú yẹn bọ́jọ̀gbọ́n Yẹmí ṣe ń dàrú. Ẹ wá ń da ìtàn Èkó ẹ wá ń dàrú ẹ ń dàrú gudugudugudugudugudu. Nǹkan kan bẹ táwọn èèyàn kì í kíyèsí lórí ìtàn Odùduwà. Nínú fídíò yín ọ̀jọ̀gbọ́n Yẹmí Morídé tó ń make jest of Odùduwà ẹ̀ ń fi Odùduwà rẹ́rìn pé ṣe gbogbo èèyàn náà l'Odùduwà wá bí ṣe gbogbo Yorùbá pátá ó tọrọ ní bọ̀ kì í ṣe bó ṣe kẹ́sì present ẹ̀ tó bá pé lódodo ọmọ Yorùbá tàtà ní kì í ṣe bó ṣe kẹ́sì present ẹ̀ nìyẹn. Torí ẹ̀ ó ṣàfihàn yín bí ara àwọn tá à ń sọ pé ń tẹ̀yìn gbèrú ìran Yorùbá látẹ̀yìn tí wọ́n sì ń jẹ tí wọ́n sì ń mú lórí ilẹ̀ Yorùbá. Ọ̀hún ni ọ̀hún bẹ̀ ó léwu o ẹ má jẹ́ parọ́ tẹ̀yìn jẹ ó léwu ẹ̀ ń jẹ lórí ewé ẹ̀ ń jẹ lórí sọ́ìlì Yorùbá ẹ̀dẹ̀ ń gbẹ̀yìn bẹ́bọ jẹ́ fún wọn. Nígbà tí Rẹ́nu Ọmọkírì tó jáde níjọ́sí before election tó lọ kọ kinní kan write up kan nípa Benin àti Èkó tí mo dá lóhùn ó dákẹ́ ni èmi mo dá lóhùn gidi gan mo fún ní àwọn reason ibẹ̀ ni mo ti mention pé ìwọ tó ń pa ìtàn yìí ìlú mélòó ló mọ̀ nílẹ̀ Yorùbá ibi táwọn misconceptions ti wà lórí ọ̀rọ̀ ìtàn Yorùbá rèé tó pọ̀. Tá bá mention akọni kan fún yín pé akọni yìí ẹ dìímú àwa láti wá fi tàbùkù ẹbí kankan à ń jẹ́ kó máa yéye pé akọni yìí wà lára àwọn tó gbé òpó ilẹ̀ Yorùbá ró ni. Nígbà tí mo ń sọ̀rọ̀ Sódẹkẹ́ ń jọ́ sí ọ̀pọ̀lọpọ̀ ń takò pé kẹ́nìkan nítorí pé ẹ fẹ́ràn Lísàbí nìtàn tí gbogbo yín bá ìtàn Sódẹkẹ́ wọn ò pa fún yín ìtàn jó onídẹ̀ ni tí ò lọ́jìnà. Pé ìjà Lísàbí kì í ṣẹ̀gbá ìní ni kì í ṣẹ̀gbá tòní níjà Lísàbí bọ́ ẹgbà tòní bó ló ṣe jẹ́ tẹ́ bá fẹ́ mọ abẹ́gbà tòní ṣe jẹ́ ọwọ́ Sódẹkẹ́ lẹ́ ti béèrè Sódẹkẹ́ ló mọ abẹ́gbà tòní ṣe jẹ́ à ń sọ àwọn kan yarí onírà o torí pé àràbí táwọn yẹn nífẹ̀ẹ́ gbódòdó ọ̀rọ̀ ibẹ̀ láti ń get mi láti ní mistake nígbà tí gbogbo èèyàn gbà pé ilẹ̀ Yorùbá lórírun ilẹ̀ Yorùbá pé Ifẹ̀ ní orírun ilẹ̀ Yorùbá pé Yorùbá wá láti Ilé Ifẹ̀ tẹ́nìkan wá sọ pé gbogbo Yorùbá náà ló wá láti Ilé Ifẹ̀ ẹ wá Yorùbá tí ò wá láti Ilé Ifẹ̀ jáde kárì ẹ mú kan wá tí ó pàtàkì bí tó ti wá tí ì ṣe Ilé Ifẹ̀ tí ì ṣe pẹ́ra rẹ̀ Yorùbá ẹ járe. Wọ́n sọ ara àwọn ìtàn burúkú tán pa káàkiri náà ni wọ́n nígbà tó Odùduwà ń bọ̀ láti Mọ́kà èmi ò mọ ibi tó Odùduwà mọ tó lọ ṣe Mọ́kà mọ ibi tó ti rí Mọ́kà ẹni Abraham àti Odùduwà lọ́jọ́ sí papọ̀ ìgbà tí Mọ́kà ó fi bẹ̀rẹ̀ Muhammad ló fọ́ǹdì Mọ́kà gan ò tí ì sí ti ń jẹ́ Mọ́kà lásìkò Ibrahim lásìkò Abraham níbo wá ni Odùduwà ti mọ Mọ́kà kátẹ̀jẹ́ pé ìrìnàjò wọn mara wọn rí níbo l'Odùduwà ti wá mọ Mọ́kà láwọn story tí ò balance àwọn history tí ò balance rà tí ò jọra wọn ẹ mọ̀ fi wéra wọn. Asọ̀tàn akọni Sódẹkẹ́ ẹ takò asọ̀tàn Olúyọ̀lé kí ló Olúyọ̀lé tó jẹ ẹnìkan ni ló kọ́kọ́ jẹ baálẹ̀ Ìbàdàn the first baálẹ̀ of Ìbàdàn tòní ìlà sọ o kì í ṣe Ìbàdàn Lágẹ̀lú o Ìbàdàn kan wà tán pè ní Ìbàdàn Lágẹ̀lú ìtàn bòmíì tó nìyẹn Lágẹ̀lú dẹ̀ ní Ifẹ̀ lòun náà ti wá
ìgbà tó di àsìkò Mọ́yẹ̀ Okùnadé Ifẹ̀ Mọ́yẹ̀ Okùnadé náà tó ti wá pẹ̀lú àwọn ọmọdé ìyókù ilẹ̀ Yorùbá tí wọ́n kóra wọn jọ tí wọ́n tẹ̀ Ìbàdàn tó ní ìdúró. Mọ́yẹ̀ Okùnadé sì lọ́kọ́ sí baálẹ̀ nínú wọn. Kí ló fà á tí Mọ́yẹ̀ fi ní problem? Ibi tá mi máa ń lọ ní òtàn nìyẹn, kò sí nǹkan tó kàn mí pẹ̀lú pé ẹnìkan lójú ogun wájà ó pe ewúrẹ́ ó pa àgùntàn. Tí kí ló da gọ́ọ̀mẹ̀ntì Mọ́yẹ̀ Okùnadé kí ló dàrú? Ní tó dàrú ni wípé àdánìkànjọpọ́n àwọn ìlòpọ̀lá bí ẹni pé kò ní kú mọ́, kò ní kú ń bẹ̀. Ń ṣègbè lẹ́yìn àwọn èèyàn kan, lẹ́yìn àwọn èèyàn kan. Nígbà yẹn ìran Ẹ̀gbá ń bẹ ń Bàdàn, ìran Òwu ń bẹ ń Bàdàn, ìran Ìjẹ̀bú ń bẹ ń Bàdàn, Ọ̀yọ́ ń bẹ ń Bàdàn, Ifẹ̀ ń bẹ ń Bàdàn. Gbogbo àwọn ọ̀ràn yìí ló kóra wọn jọ pọ̀ tí wọ́n tẹ̀ Ìbàdàn dúró. Mọ́yẹ̀ wá ń ṣègbè lẹ́yìn àwọn èèyàn kan, ìwọ̀n aṣọlá ìṣe jàkújàkú láàrin ìlú. Ó wà lára tó mú Olúyọ̀lé tó fi tọ́pù gọ́ọ̀mẹ̀ntì ẹ̀. Nígbà tó dé tẹ̀gbàjọba lọ́wọ́ èèyàn ni tí wọ́n ṣe fún Mọ́yẹ̀ Okùnadé. Nígbà wọ́n dẹ̀ gbàjọba yẹn lọ́wọ́ ẹ̀, Olúyọ̀lé yìí ló wá padà fi ahẹ́ di gbogbo ogun tán wá jà lẹ́yìn ìgbà yẹn pátá. Kò dẹ̀ sógun yẹn tí ó jà tí ó win. Ó dúró, òun ló padà lé àwọn Fúlàní ló lé wọn padà sí Ìlọrin tí ò jẹ́ kí Ìlọrin ó mí pẹ́kẹ́ mọ́. Olúyọ̀lé ni. Olúyọ̀lé vision tó Olúyọ̀lé ní lórí ìjọba ó yàtọ̀ sí vision tí Mọ́yẹ̀ Okùnadé ní. Ẹ ti rí kéèsì méjèèjì bóyá rí. Àwọn tó bá jẹ́ bí Mọ́yẹ̀ Okùnadé sì tán máa rírú kéèsì yẹn, inú ọmọ bí wọn pé bàbá wọn bókọ rẹ̀ jẹ́. Wọn ò bókọ bàbá yín jẹ́. Ipa tí bàbá yín kó nìyẹn. Irú ẹ̀ ní ọ̀jọ̀gbọ́n Yẹmí yìí náà ń kọ́ tán ti ara yìí náà lẹ́lẹ́ nìí. Tó bá dọ̀la àwọn ọmọ rẹ̀ ó mọ bínú tá máa sọ pé ipa tí bàbá yín kó rèé. Yóò mọ bínú. Àwọn ọmọ rẹ̀ ó mọ rò pé wọ́n yan bàbá àwọn jẹ ni. Bò lójú ayé wọn sì bàbá wọn ti ń kọ̀tàn lálẹ̀. Ìtàn sọ pé Benin gangan fún alára wọn Orílẹ̀ Ifẹ̀ ni wọ́n ti lọ sí ibẹ̀ yẹn. Tí wọn ò bá jẹ́ ẹ̀yà Yorùbá láti lẹ̀, kí ni ó mú wọn láàfin Ifẹ̀ pé kí wọ́n yan Ọ̀rànmíyàn pé kó lọ pẹ̀tù sáwọ̀ ní Godomigodo? Kí ni ó mú Ifẹ̀ rán èèyàn lọ jagunjagun lọ? Abẹ́ ẹ̀ mọ́ mí ní kéèyàn rán jagunjagun yóò gbé ọmọ ogun dìde ní bóyá ẹ lọ sẹ́tọ̀ àwọ̀ tó wà níbì kan. Ẹ mọ̀ pé ilẹ̀ yẹn belong ara lẹ̀ rẹ̀ ni, ara territory Ifẹ̀ ní Benin jẹ́. Òun ni wọ́n ṣe rán Ọ̀rànmíyàn lọ bẹ̀ lọ control. Pàtó dẹ̀ dọ̀hún ó fi ọmọ bíbí inú ara rẹ̀ ó tó fi sọmọ bá bẹ̀. Àwọn nǹkan tá a fẹ́ kí ẹ mọ̀ ní pẹ̀lú ìtàn Yorùbá superior kọjá kí ẹ máa fi wá compare Benin. Benin kéré gan nínú ìtàn ilẹ̀ Yorùbá. Nǹkan tí mo ń tọ́ láti sọ gangan nìyẹn, pàtàkì ọ̀rọ̀ mi nù. Benin kéré gan. Ẹ wá ń fi Yorùbá ẹ wá fi ń compare Benin ojúlé kan. Ẹ fi ń compare ojúlé 30 ojúlé. Àbáwọn èèyàn mọ ìtumọ̀ ìtàn tán pa ni. Ọlọ́run Elédùmarè o. Ẹ̀yà kan bẹ ní Nàìjíríà bí à ń pè wọ́n ní Ìbìrà. Àwọn ìran yìí ìran Kogi ni wọ́n. Yorùbá máa ń pè wọ́n ní Ìgbìrà, bọ̀ Ìbìrà ni wọ́n. Lédè bá ṣe máa ń kọ èdè wọn Ìbìrà, ẹ̀yà Ìbìrà ni wọ́n. Àwa la máa ń pè wọ́n ní Ìgbìrà. Nínú ẹni tẹ́ ẹ mọ̀ tó wá láti ara àwọn ẹ̀yà yẹn, òun ni former governor Kogi State tó ń pè ní Yàyà Bello. Ìgbìrà ni àwọn aràn yẹn nìyẹn. Ó kàn fi ṣàkàwé fún yín ní kẹ́ lè mọ̀ wọ́n. Kí ló ṣẹlẹ̀ nínú èdè Ìgbìrà sédè Yorùbá ni pé táwa bá pe ọ̀rẹ́ lọ́dọ̀ wa ń bí, ọ̀tá ni lọ́dọ̀ tiwọn. Ọ̀tá làwọn ń pe ọ̀rẹ́ lọ́dọ̀ tiwọn. Táwa bá ní ọ̀rẹ́ àwọn ní ọ̀tá. Meanwhile ọ̀tá lọ́dọ̀ tiwa ìtumọ̀ rẹ̀ ní enemy. Bọ̀ lọ́dọ̀ tiwọn ọ̀rẹ́ ni.
àṣàwọ̀ èdè máa ń wà òun ni tí Benin claim níta claim yẹn ò clear pé World Camp làwọn ń pè ní Èkó olójúkè mi máa béèrè question lọ́wọ́ ọ̀jọ̀gbọ́n Yẹmí pé ṣé World Camp ní Èkó India Àtìkú Àjàlá náà tó di béèrè question yẹn lọ́wọ́ wọn nìyẹn pé kọ́jọ́gbọ́n Yẹmí náà wò dáadáa ṣé World Camp ní Èkó India Àtìkú Àjàlá tí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun àbí ibà tó wà níbí báyìí tó wà nípínlẹ̀ Ọ̀ṣun náà tó wà lẹ́kọ̀ọ́ tó wà nípínlẹ̀ Ọ̀ṣun Benin ló ní méjèèjì àbí Ìkòyí tí ń bẹ lẹ́kọ̀ọ́ ń bí tí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun tó ń bẹ lórí Ògbómọ̀ṣọ́ Benin ló ní àbí Èjìgbò tí ń bẹ lẹ́kọ̀ọ́ ń bí ibi tí depot NNPC wà tó ń pè ní Èjìgbò àtẹlẹ́yìn tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ṣé Benin ló ní ọ̀jọ̀gbọ́n Yẹmí ẹ̀yin ni mò ń béèrè question lọ́wọ́ yín ẹ lọ jókòó kẹ́ ẹ wo ìtàn tẹ́ ń pa àwọn ìtàn yẹn ò wọlé gbogbo òwe tẹ́ kójọ tẹ́ fi sọ pé kíní yẹn ẹ̀ka nínú kíní kan irọ́ funfun tẹ́ bá fẹ́ gbọ́ original tàn ẹ kọ́kọ́ lọ ṣe ghost DNA ibi tẹ́ wà yẹn náà Èkó tẹ́ wà yẹn ẹ kọ́kọ́ lọ ṣe sample ghost DNA ibẹ̀ yẹn kẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ gbà náà lẹ́tọ̀ọ́ mọ irú àwọn ẹ̀yà tó wà ń bẹ̀ bóyá ẹ̀yà Benin ni wọ́n àbí ẹ̀yà Yorùbá ìgbà náà ọkàn yóò balẹ̀ ẹ lè rí tàn pa pẹ̀lú facts and evidence kì í ṣe pépà táwọn èèyàn kọ ṣe bá àwọn pépà tán fi kọ́ wọn primary school nìyẹn tí wọ́n sọ fún wa pé Odùduwà tẹ̀wọ̀n rọ̀ wọ́n lé Odùduwà tẹ̀wọ̀n pé gbàtọ́ Ọ̀rúnmìlà ń bọ̀ láti òde ọ̀run wá sí ìkọ̀rí ayé ó bá kọ̀ọ̀kan nǹkan dání ó dẹ̀ mẹ́kúrò mẹ́ta dání ó dà wọ́n lé wá fàdíyẹ sí adìẹ wá tán ilẹ̀ bá bẹ̀rẹ̀ sí Ifẹ̀ ló bá di Ilé Ifẹ̀ gbogbo àwọn story tá a gbọ́ nìyẹn tí ó jẹ́ níwò tí báwọn èèyàn kan ló kọ́ táwọn kan dẹ̀ fowó ra ìtàn rọ́ tí wọ́n sì ń kà á àwọn náà dẹ̀ máa bọ́ ta gbangba wọn láwọn fẹ́ pìtàn ibi tí mo tẹ́ ti ń get it wrong nìyẹn tẹ́ ti ń get it wrong ẹ jẹ́ kí n bust brain ní ilẹ̀ Yorùbá yìí ṣẹgbẹ́ gbogbo àwọn ìlú tẹ́ fi ń compare wa àwọn ìlú 13th century àwọn ìlú 11th century ẹ̀ fi ń compare ilẹ̀ Yorùbá ẹ̀ ń pa mí lẹ́rìn Ọ̀tà tẹ́ ń wò yìí lásán Ọ̀tà tẹ́ ń wò Kórójò yìí it's more than 2000 years Ọ̀tà tẹ́ ń wò yìí ìyẹn kéré ìlú kan wà tán pè ní Ìṣàrun ìlú yẹn ni agbárí òkú tí màá fi hàn yín tó wà lórí ìkànnì tẹ́ ń wò sálẹ̀ fídíò yìí agbárí òkú tí wọ́n rí 1965 tán pè ní Ìwó Elérú ìlú kan tán pè ní Ìṣàrun l'Ondo State ni o agbárí yẹn nígbà táwọn òyìnbó discover ẹ̀ tí wọ́n wú jáde ara Germany kan ló wú orí yẹn jáde tó discover pé skull èèyàn ni wọ́n wá rí pé skull yẹn gbogbo àwọn skull tán kó jọ láfíríkà ní time gbà yẹn tán rí òun ló ti strong jù wọ́n wá discover pé wọ́n ṣe radiocarbon nǹkan tí mo sọ fún yín pẹ̀lú radiocarbon àti ghost DNA nìyẹn nígbà tí wọ́n test kìíní yẹn wọ́n discover pé orí yẹn ti lò more than 13,000 years orí yẹn dẹ̀ ní orí ìran Yorùbá ni ọ̀jọ̀gbọ́n Yẹmí mi ìmọ̀ ọ̀jọ̀gbọ́n tẹ́ jẹ́ ń bẹ̀ bóyá professor ní tẹ́ kàwé gba prof I don't know tó fi ń pè yín lọ́jọ̀gbọ́n Yẹmí torí ọ̀jọ̀gbọ́n professor làwọn amọ̀ tó máa ń pè lọ́jọ̀gbọ́n lédè Yorùbá mo fẹ́ kẹ́ clarify àárín yẹn fún mi nígbà tí wọ́n rí agbárí òkú tó ti lò 13,000 years agbárí bàbá ńlá àwọn Yorùbá kan tó ti lò 13,000 years ní Ìwó Elérú ní Ìṣàrun Ìṣàrun gan orúkọ ìlú yẹn lásán ó ṣàfihàn mo fẹ́ mọ̀ túmọ̀ kí ló bí orúkọ yẹn Ìṣàrun ní àbíbò ló ṣe jẹ́ torí ká tó lè máa pe ìlú ní Ìṣàrun orúkọ ńlá orúkọ àtọlẹ̀dọ́lẹ̀ ni kì í sorúkọ kékeré ẹ̀yin náà lọ ìlú yẹn kẹ́ lọ bèrè bó ti sọ̀rọ̀ rí lórí ọ̀rọ̀ kìíní tẹ́lẹ̀ tí ọmọ ìlú yẹn pè mí láti Italy tá a sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí a sọ̀rọ̀ tó ní ẹni yẹn pè mí ní ìlú mi ní ìlú tẹ́ mẹ́ṣà yẹn pé òótọ́ ni ọ̀rọ̀ yẹn wáyé ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣé ìran Yorùbá wá jẹ́ran bẹ́ntì ni ẹ̀wọ̀n fi wá compare Benin ìgòdò mi ògòdò àwa tẹ́pá wà la fún wọn lórúkọ gidi
ṣé èèyàn lè ní sẹ́ńtírì tá a wà èèyàn lè máa jẹ́ ìgodo ní ògòdò kẹ́rọ̀ wọn sá fún mọ́ mí nìyẹn ni aṣọ wọn lórúkọ burúkú gan orúkọ yẹn náà ń jẹ́ ilé onágbádòjì orúkọ burúkú tí ọ̀nà mìíràn sọ wọ́n pé àwọn ará ilẹ̀ ìbínú olórúkọ tí wọ́n ń jẹ́ lénìí. Ọ̀jọ̀gbọ́n Yẹmí ẹ kíyè sára pẹ̀lú ìtọ̀tẹ́ mọ̀ pa ẹ kíyè sára gidi gan mi ì tí ì wá o mi ì tí ì bẹ̀rẹ̀ ìtàn lórí ọ̀rọ̀ Èkó mo kàn fẹ́ fún yín ní preamble ni mo fẹ́ ṣàlàyé báwọn kìíní ẹ̀ ṣe jẹ́ fún yín kẹ́ kọ́kọ́ jókòó ná kẹ́ kọ́kọ́ apply common sense kẹ́ lè mọ̀ pé kìíní yìí kò rí bẹ́ẹ̀ ṣe sọ yẹn kò rí bẹ́ẹ̀ mi ì tí sọ̀rọ̀ orí olókun o mi ì sọ̀rọ̀ orí olókun tẹ́ pé òkun yìí ló control títí dókè Ọya orí olókun the goddess of the river bí wọ́n máa ń pè é lóyìnbó òun ló control láti Èkó láti agbami Èkó ẹ lọ wá ìtàn yẹn dáadáa tábàpẹ̀yàn lókun sókun wà ní Ifẹ̀ ni àbókun wà ní Ìrágbìjí àbókun wà ní Òṣogbo ṣé kìí ṣe Èkó yìí náà lókun wà ní ẹ lọ béèrè tàn lórí ẹ lọ béèrè tàn lórí olókun lórí ọ̀rọ̀ orí olókun ibi tó ti exist ṣùgbọ́n gbogbo èèyàn believe pé Ilé Ifẹ̀ ló ti jáde lọ torí ibẹ̀ gangan ni wọ́n padà lọ ṣe kíní ẹ̀ sí. Ìtàn ilẹ̀ Yorùbá complex kọjá tí Ọ̀jọ̀gbọ́n Yẹmí ń sọ. Ó complex o Ọ̀jọ̀gbọ́n Yẹmí mo fẹ́ kẹ́ jókòó kẹ́ lọ rò dáadáa àwọn ọ̀sán náà sọ yẹn ò clear kò jẹ́ new wàláì ẹ gbọ́ nǹkan tí ọba Àkọ̀tún sọ. ṣẹgbọ́n nǹkan tó ọba Àkọ̀tún sọ. àwọn tábàlà àgbàrá òjò gbé wọ̀ lọ́wọ́ níbi kan ìdílé lọ́wọ́ pé àwọn ọlọ́mọ Èkó àwọn tó ní Èkó àwọn ọ̀dẹ́jọ tó ní Èkó Lagos Island amọ̀wọ̀n lẹ́yìn àwọn yẹn ni tó bá sọ pé òun ọmọ Èkó ó wá pàtàn bí bàbá ńlá ẹ̀ ṣe jẹ́ lẹ́kọ̀ọ́ ká gbọ́ ṣé Lucy Abolosí yẹn tó lè ta 1 plot of land lẹ́kọ̀ọ́ ibo lórí ìwọ̀n ẹ̀ tó fa wàhálà sí wa lọ́rùn nìyẹn. ọba Àkọ̀tún ló sọ̀rọ̀ yìí o. ó bẹ̀ bẹ̀ àwọn ọba àmọ́ ọ̀lọ́dẹ́ mo bẹ̀ wọ́n ọjọ́ bó ṣe làákàyè púpọ̀ kájọ ṣe làákàyè fúnra wa torí bọ́ọ̀rọ̀ yìí ṣe ń lọ yìí ó ń dùn èmi lọ́kàn púpọ̀ jù àti kẹrọ mérò. ẹ wọ àwọn àjòjì o. so ní ṣókí ẹ̀gbọ́n bíi tí bàbá yẹn sọ̀rọ̀ lọ pé bó ṣe ń dùn wọ́n lọ́kàn tó ni wọ́n kàn fi gbogbo ẹ̀ wọ́n kàn fi da ẹ̀ka kàn fi ìtàkìtàn nǹkan tẹ́ ẹ̀ máa ń pa ẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní sọ torí pé ẹ fẹ́ jogún ilẹ̀ onílẹ̀ nígbà yẹn tí mo sọ fún rẹ náà mọ́kìrì ó rò péré ni tí mo bẹ̀rẹ̀ sí ní fún láwọn evidence ó ń gan létà padà sọ̀kọ́ọ̀mù ni pé fact ni ìwọ tó bá fẹ́ sọ bẹ́ẹ̀ náà lọ́n pàtàn títí wọ́n sọ pé Ìjẹ̀bú pé kì í ṣe ìran Yorùbá ní Ìjẹ̀bú ìtọ́jọ́ mi ni mò ń bọ̀ wá bẹ̀ bọ̀ má kàn ra fún yín ní ìkan kékeré nípa ilé nìyí nígbà tí ẹ sọ pé Ìjẹ̀bú kì í ṣe ìran Yorùbá a rí Ìjẹ̀bú a rí Ìjẹ̀ṣà kí ni mú Ìjẹ̀wà ní orúkọ àwọn méjèèjì ibo làwọn méjèèjì ti jẹ nǹkan gbá Ìjẹ̀bú Ìjẹ̀ṣà àárín títí nílùú Ìjẹ̀bú à ń pàdé Ìjẹ̀ṣà Ìjẹ̀bú àárín títí nílùú Ìjẹ̀ṣà à ń padà ń rí Ìjẹ̀bú Ìjẹ̀ṣà sáwọn kìíní yìí kò tí tó lè fún yẹn láàkáyé ni tẹ́ ẹ bá dé ìlú kan tán pè ní Ìbòkun that is Òbòkun local government ládùúgbò yẹn ẹ̀ẹ́rìn ẹ̀ẹ́kan ìlú kan tán pè ní Ìwòyè Ìjẹ̀ṣà tẹ́ bá dé Ìjẹ̀bú ẹ̀ẹ́rì Ìjẹ̀bú àgọ́ Òwòyè gbogbo àwọn ìlú ìlú wọnú ara wọn bóò làwọn kìíní yẹn ṣe jẹ́ ní tó bá ti lè mú Ìjẹ̀bú tí wọ́n bá ti ṣe ìran Yorùbá Ìjẹ̀ṣà náà ṣe ìran Yorùbá àṣetúnlẹ́ka ìmọ̀lẹ́ ní nìyẹn common sense lè máa apply wọ́n sọ̀tàn wa nù òun lọ̀rọ̀ tí mo sọ lórí ọ̀rọ̀ ìwé reference Samuel Johnson
ọkọ̀ ìtàn ọmọ ogun Ìbàdàn, ọkọ̀ tán títí ọkọ̀ lórí ogun 1840. Wá sọ̀rọ̀ àwọn táwọn Ìbàdàn lọ dé bá lálejò tí wọ́n lọ ràn lọ́wọ́ lójú ogun, gbogbo àwọn ọmọ ogun tí wọ́n kò sílẹ̀ tẹ́ mention. Tí kì í bá ṣe program kan tí mo wò tí bàbá Ẹ̀dá Onílọ́lá ń sọ̀rọ̀ wípé ọfà tóun ń lò níbi Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ pé ara àwọn ọfà tá bàbá òun lò lójú ogun Jálumi nìyẹn, ogun 1840. Ṣé wọ́n mention orúkọ bàbá rẹ̀ lójú ogun yẹn? Ara àwọn ẹ̀rọ tó wà bẹ́ẹ̀ nìyẹn. Ọ̀dọ́ kì í ṣe gbogbo èèyàn ni wọ́n máa dárúkọ, bó yẹ kí ìtàn kan náà ó wà tí wọ́n fi dárúkọ àwọn èèyàn ìsọ̀rí ẹ̀rọ kan tó wá láti ìlú kọ̀ọ̀kan tó represent ìlú wọn lójú ogun yẹn, láti lè mọ báwọn bàbá wa ṣe ṣe papọ̀ láti lẹ̀. Ìyẹn gan mú ìwúrí wá fún wa láti lè ṣe papọ̀. Bẹ́ẹ̀ wọ́n máa fi ń yé wa wípé àwọn èèyàn kan báyìí nìkan ṣe nǹkan láti ẹjọ́ yìí. Níwà bàbá tèmi náà ń bẹ lójú ogun yẹn, Àyànpolú ó wà lójú ogun yẹn pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ tán pẹ̀lú ará Àràdọ̀sùn, ó wà lójú ogun yẹn. Níjọ́ tí mo sọ̀tàn yìí, bàbá kan pè mí láti ìlú kan tán pè ní láti Òkè Ògùn, ìlú kan tán pè ní ṣé Ìbàràpá ni bàbá yẹn ti pè mí. Tí bàbá yẹn ní ogun tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ bàbá tàwọn náà jà lójú ogun yẹn. Bàbá àgbàlagbà lẹ́ni tó pè mí, wọ́n láwọn kan wo fídíò mi lọ́wọ́ ni pé bàbá àwọn náà jà lójú ogun yẹn. Ọ̀rọ̀ tí mo sọ ẹ ti lé ní a year or 2 years now tí mo sọ̀rọ̀ yẹn, tí bàbá yẹn fi pè mí wípé ogun tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ bàbá mi jà ń bẹ̀. Tí kì í bá ṣe pé bàbá Ẹ̀dá Onílọ́lá sọ ìtàn débi ọfà tán lò níbi Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́, níwọ̀n pé bàbá ńlá bàbá tí wọ́n náà jà lójú ogun yẹn. Ìta sọ pẹ̀lú tàn ilẹ̀ Yorùbá nìyẹn pé gbogbo àwọn tó kọ̀wé rubbish náà kọ rubbish. Ilé tí ó fẹ́ fún wọn tí wọ́n rí tàbí wọ́n fi sáré gbowó owó iná ni òní gbogbo wọn kọ. Ibi tá a ti ń get it wrong ní lójoojúmọ́. Àdé sọ fún yín wípé ìtẹ́ ẹ̀ bá ti mọ̀ túmọ̀ rẹ̀ ẹ má sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́. Irú agbárí tán rí ní Ìwó Ìlérú tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tó ti lò 13,000 years. Ẹ wá wo iye ọdún tí Ifẹ̀ ti wà. Ẹ wo iye ọdún tí ìlú Ọ̀wọ̀ ti wà Ọ̀wọ̀ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ẹ wo iye ọdún tí ìlú Ọ̀wọ̀ ti wà. Ẹ wo orúùlú yẹn. À ń sọ̀rọ̀ Tàmbí is more than 2,000 years. Ẹ wá ń fi wá compare Benin tó yẹ pé ara wa làwọn náà ti sí lọ. Mọ iye ìran tó jáde ìran àti bá ìtàn dé stage kan tí wọ́n fi máa trace ìran Haúsá wá sínú ìran Ifẹ̀. Ìran àwọn Haúsá tẹ̀ ń wò yìí wọ́n fẹ́ máa trace wọn wá padà wá sí Ilé Ifẹ̀ pé ara wọ́n rí sáyìn pé ó dà pé DNA wọ́n ń júwe Ifẹ̀. À ń sọ̀rọ̀ pẹ̀lú ìwádìí pẹ̀lú evidence àwọn machine tí wọ́n lò láti fi ṣe ìwádìí. Ẹ̀ ń sọ̀rọ̀ ẹni tó kọ̀wé tí ò mọ nǹkankan, tí ò mọ dògbà. Ọ̀jọ̀gbọ́n Yẹmí ẹ kí ìsara pẹ̀lú tọ̀tẹ́ mọ̀ pa o. Ẹ má jẹ́ káwọn èèyàn lẹ́yìn lóko lójú o. Má jẹ́ wọn lẹ́yìn lóko lójú o torí ìtàn rọ́ pípa ó lè da ogun lẹ̀. Ẹ má jẹ́ parọ́ tẹ̀yìn jẹ́. Yìí náà mọ́rọ́ àtàkì tẹ́ rí lórí ìjà yẹn. Ẹ lọ wo péjì yìí. Ẹ rí pé nígbà tẹ́ ń ṣe program àwọn èèyàn wá sórí program yìí mọ́ torí ìtàn rọ́ tẹ̀ ń pa bí Yorùbá ṣe rí nù. Bẹ́ẹ̀ ṣe wọn ẹ ti create enmity fúnra yín àtàwọn ọmọ yín torí àwọn ọmọ yín ò kankan ò ní sọ̀rọ̀ lọ́la káyé ó rẹ́kọ̀n pẹ̀lú ẹ̀. Tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nìyẹn. Ẹ wà very careful. Ẹ wádìí. Tẹ́ ẹ bá fẹ́ ká jókòó ká sọ̀rọ̀, èmi ṣe tá àti bá yín jókòó kí n sọ ká sọ̀rọ̀. Ká wá kó àwọn evidence. Gbogbo tẹ́ ń kó kalẹ̀ àwọn text tẹ́ ń kó kiri yẹn ìranù ìwé burúkú tí ò da. Àwọn yẹn ti pè mí pé ká kọ̀wé lórí ìtàn ilẹ̀ Yorùbá but tábà kọ ìtàn ilẹ̀ Yorùbá àwọn nǹkan kan wà tá a gbọ́dọ̀ ṣèwádìí lórí ẹ̀ yóò gba ilẹ̀ Yorùbá láti kọ ìtàn bí ìrìn àjò wọn ṣe jẹ́ yóò fẹ́ gbà wọ́n tó 50 years kan tó lè rí kọ tán torí lọ́tọ̀ tí ti sọnù ẹ mọ iye nǹkan tó ti sọnù ni. Ìtàn Ọ̀yọ́lé ni mo kí ni wàhálà Ọ̀yọ́lé mo ń bá kiri mi tí ì rí yanjú. Mo fẹ́ mọ nǹkan fi tú mo fẹ́ mọ àwọn kankan lórí kéèsì Ọ̀yọ́lé. Wọ́n ẹni tí mo lọ bá tó ṣàlàyé ìlú yẹn fún mi nígbà tá a fẹ́ lọ. Ó ní ọjà kan wà ní Ọ̀yọ́lé níjọ́hun tó lókìkí láfíríkà tí gbogbo ayé ná. Wọ́n ń pe ọjà yẹn ní ọjà Akẹ̀sán. Ọjà yẹn ni máa yẹn tẹnu mọ́ pé kí n make sure pé n débẹ̀ kí n sì make sure pé mo ya fọ́tò ọjà yẹn pé kí n mú wá àwọn fẹ́ rí pé because àwọn ti rìn káàkiri lórí ọjà pé àwọn wà ní ṣé Mali ni
lẹ́lẹ́ nìkan ti sọ̀rọ̀ nípa ọjà yẹn pé ìyá tó bí bàbá òun máa ń lọ sí Ọ̀yọ́ ilé lọ ná ọjà Akẹ̀sán nígbà yẹn. Ṣé mọ̀ pé ìtàn dẹ̀ sọ pé àwọn Málíà máa ń wá sọ́yọ́ dáadáa nígbà yẹn tá a gbọ́ nù tàn tán pé àwọn náà ń pè ní ẹ̀sìn ìmọ̀lé máa ná mú ìsìlámù wọ Ọ̀yọ́ ilé àti gbọ́ rí nínú tàn. Ó jẹ́ kí n mọ̀ pé òdodo ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ. So series báyẹn dápò ní evidence nìyẹn. Mọ̀kẹ́ wọn kàn máa ń sọ̀rọ̀ pé Lucy ó kọ pé kìnìkan ẹnu ọwá làwọn ìdẹ́jọ́ dé sí, wọ́n wá jókòó, wọ́n wá ní àwọn làwọn ní Èkó, àwọn kan rọ́. Ìtàn tèmi gan lè jókòó sí kí n sọ pé mo ní gbogbo èmi ní àti gbogbo abúlé Ẹ̀gbá yìí lọ kìnìkan èmi bàbá mi ló ní tí bá kàn kọ́. Àwọn èèyàn sì mọ́ra, àwọn ọmọ sọ pé bẹ́ẹ̀ ni orí. Wọ́n dẹ̀ máa àádẹ́ tó ń wọ́ọ̀kì ẹ̀ tí ó fi wọ skul táwọn èèyàn máa kà ń kíláàsì ló bá tán. Àbí tẹ́ ń sọ fún wa pé ká àgbàgbọ́ náà kọ́ nìyẹn ni. Ẹ múra sí i, ọ̀rọ̀ tèmi ò ní jù báyìí lọ. Ká tún máa má kọ̀ tó ètò wa níjọ́ mi, ẹ má bínú sí mi.